ìwé Jòhánù orí 11 ẹsẹ̀ 23 ó sọ báyìí pé ǹjẹ́ nígbà tí Jésù rí tí ó ń sọkún àti àwọn Júù tí ó bá wá ń sọkún pẹ̀lú rẹ̀, ó ké ìrora ní ọkàn rẹ̀, inú rẹ̀ sì bàjẹ́. Ǹjẹ́ ní orúkọ Jésù bí ọdún yìí ṣe ń parí lọ, o ò ní sọkún lórí ọmọ, o ò ní sọkún lórí aya, o ò ní sọkún lórí ọkọ, ayé ò ní bá ẹ kẹ́dùn, ayé ò ní bá ẹ ṣe ọ̀fọ̀, bàtà ọ̀fọ̀ wọn ò ní bọ́ sí ẹnu ọ̀nà rẹ ní orúkọ Jésù. Orí rẹ ò ní gbàbọ̀dé ikú ní orúkọ Jésù. Ẹsẹ̀ 4:30 ó ní ó sì wí pé níbo ni ẹ̀yin gbé tẹ́ ẹ sí? Wọ́n sì wí fún un pé Olúwa wá wò ó. Ẹsẹ̀ 25 ó ní Jésù sì sọkún. Ǹjẹ́ lórí ayé rẹ ọ̀run ò ní ṣọ̀fọ̀, lórí ayé rẹ, lórí ayé ọmọ rẹ ọ̀run ò ní ṣọ̀fọ̀, lórí ayé ọkọ rẹ ọ̀run ò ní ṣọ̀fọ̀ ní orúkọ Jésù. Ogun bàtà ọ̀fọ̀ ayé ò ní bọ́ sí ẹnu ọ̀nà rẹ. Ẹsẹ̀ 6:30 nítorí náà àwọn Júù wí pé sáà wò bí ó ti fẹ́ràn rẹ̀ tó. Ẹsẹ̀ 37 ó ní àwọn kan nínú wọn sì rò pé ọkùnrin yìí ẹni tí ó lọ́jú afọ́jú kò lè ṣe kí ọkùnrin má kó bí. Nígbà náà ni Jésù tí kérora nínú ara rẹ̀, ó wá sí ibojì, ó sì jẹ ihò, a sì gbé òkúta lé ẹnu ọ̀nà rẹ̀. Ǹjẹ́ òkúta tá a gbé lé ògo rẹ, òkúta tá a gbé lé ìṣẹ̀dá rẹ ní orúkọ Jésù, ọ̀run kó gbé kúrò. Òkúta tá a gbé lé ìṣẹ̀dá rẹ àti àyànmọ́ rẹ lórí kó má bàa rógolo, ọ̀run kó gbé kúrò. Bíbélì ní ẹ gbé orí yín sókè ẹ̀yin náà ọ̀nà, ká sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé wa. Ẹsẹ̀ 29 Jésù wípé ẹ gbé òkúta náà kúrò. Màtá arábìnrin ẹni tí ó kú náà wí fún un pé Olúwa, ó ti ń rùn nísinsìnyí nítorí pé ó di ijọ́ kẹrin tí ó ti kú. Ǹjẹ́ gbogbo ohun tó ti dòkú nínú ayé rẹ̀, ohun tó ti jẹrà nínú ayé rẹ̀, ẹ̀yẹ ara rẹ tó ti gbàbọ̀dè, ẹ̀yẹ ara rẹ tó ti di ìnira fún ẹ ní orúkọ Jésù, ó yá gba ìràpadà. Tí Jésù bá lè pe òkú Lásárù jáde lẹ́yìn ọjọ́ kẹrin, ǹjẹ́ ìṣẹ̀dá rẹ kó jáde nínú ibojì. Nínú ìwé Èsíkẹ́lì Bíbélì ní a ó ṣí ibojì rẹ, a ó sì pe ògo rẹ jáde. Ǹjẹ́ ìṣẹ̀dá rẹ kó jáde nínú ibojì, ògo rẹ kó jáde nínú ibojì ní orúkọ Jésù. Jésù sì wí fún un pé èmi kò wí fún ọ pé bí ìwọ bá gbàgbọ́ ìwọ ò rí ògo Ọlọ́run. Ǹjẹ́ ní orúkọ Jésù tó bá lè ṣe àmì, ògo Olúwa kó farahàn lórí ayé.